Mákà kí ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀, ọjà kí ni wọ́n tà fún, ọjà kí ni wọ́n sì rà lọ́wọ́ ẹ̀ tí wọ́n ìgbà Mákà. Tòró ń lọ́ta ẹni tí bá ti ń bá bàbá wa àgbà lẹ́kọ̀ọ́ sọ̀tá ni bàbá yìí ṣe dáadáa fún. Ìwọ náà wá bílẹ̀ 100 million owó kíni. Bismillahirrahmanirrahim. Mo gbọ́ ọ̀rọ̀ Àràkàngúdù ní àná. Ó ní gbogbo tí Zaki ń sọ Alifulani ló sọ sí lẹ́nu. Point of correction, àìbá ẹgbẹ́ bọ̀dá ẹni sọ̀rọ̀ báwọn. Àrífínú láti ẹnu orú rẹ̀ sí mi. Ọ̀pá Alifulani ń sọ̀rọ̀ sádúrú mi lẹ́nu. Ọdún tí mo jáde ilé kéwú tí mo ti dòmìnira ìjà àfá tí mo ti ń jà àfá. Níbo ló wà ńjọ́ náà? Ó jẹ́ nǹkankan ìjámọ̀ nǹkankan tí mo ti ń jà àfá. Tẹnu mi ti tọ́rọ̀. Social media kọ́ ló sọ àwa dàfá. À ń jà àfá social media dé bá wa lẹ́nu ẹ̀ ni. Wá lọ bí àwọn tí wọ́n dé èèyàn gangan. Ẹni tí ó tẹ́gbẹ́ bọ̀dá rẹ̀ ó wá ń bá sọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ sí lẹ́nu. Agọ̀ ní sọ̀rọ̀ báwọn, mọ́ sọ̀rọ̀ báwọn mọ́. Ẹlẹ́kejì ọ̀rọ̀ tó tún sọ ni pé à ń sọ̀rọ̀ àwọn èèyàn gidi. Ṣé irú Zaki là wá ń wí ni? That mean pé ò dé èèyàn mà. Ó yóò wó lòfin rétí pé òfin rétí ìjéèyàn, òun fi kákọ́lé kákó mọ́tò jọ òfin rétí ìjéèyàn. Ó gọ nìyẹn o. Ògbọ́nú ọ̀rọ̀ rí pásọ ńlá kọ́ ni wọ́n pè léèyàn ńlá ni. Àwọn president ẹgbẹ́ Àrágbérí Ìlọrin tí wọ́n fún ẹ lóyè. Orí rí ò pé o ṣàkíyèsí pé ọ̀rẹ́ làwa àti wọn. Ó wá ń bá àwọn ọ̀rẹ́ ọ̀gá rẹ̀ tó fún ọ lóyè. Òun bá sọ̀rọ̀ pé kò jẹ́ nǹkankan. Kò jẹ́ nǹkankan lọ̀rọ̀ rẹ̀ wọnú ọ̀rọ̀ ẹ. Òun pòwe mọ́. Kò jẹ́ nǹkankan nìyẹn. Irú rẹ̀ tí mo kọ́ ní kí ó tán jọmọ kéwù mi. Ìṣẹ́ mọ́yé wọn. Àfi tán bá kóra wọn jọ tán bá wá. Tó ń kálukú ti wà láàyè ọ̀tọ̀ọ̀tọ̀. Graduate pọ̀ láàrin wọn. Tí èmi tó ipọ́ lọ́wọ́ ọba ó fi mí sàáfà wọn. Tí n bá dúró tí gbogbo wọn máa ṣe ránkàdéèdè. Gbogbo tí Ọlọ́run ọba ṣe fún wọn láyé, sọ ẹni tí ń tó níyẹn ti wúlò fún, tí ó sì sọ dé èèyàn. Èmi láwọn tí mo kọ́ ní kéwú tí Ọlọ́run sì fi ìkọ́ wọn ní kéwú yẹn sọ wọ́n dé èèyàn. Mo ní doctor náà àwọn ọmọ tí mo kọ́. Mo láwọn tó wà ní sáfíìsì báyìí èmi sì máa ṣe pè wọ́n. Èyí tó bá ti darí sáfíìsì bọ̀ wá ọ̀dọ̀ mi ni kó darí sí. Màá gbé sórí afẹ́fẹ́. Mo gbé kan sórí afẹ́fẹ́ ńjọ́ ni. Nínú t'Ọlọ́run ọba bùn mi, mò ń plant ẹ̀ sára àwọn ẹlòmíì. Ọlọ́run ọba sì ń fi sọ wọ́n di nǹkan, wọ́n sì fi ń jẹun. Ta ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún rí? Sórí aníradàradà tẹ́ ń bá kìyẹn tẹ́ ń ṣe lórí afẹ́fẹ́, tẹ́ ń parọ́ àwọn Ọlọ́run wọlá pé àníyàn ẹ̀sìn, àníyàn àwọn àgbàlagbà, àníyàn pé mò ń gbìjà àwọn àgbàlagbà ni mo fi bẹ̀rẹ̀. Láníyàn rí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Kì í ṣàníyàn ẹ̀sìn. Tó bá jáníyàn ẹ̀sìn ni a ní sọ fún ẹ pé kó jẹ́ ká parí ìjà, ká parí ọ̀rọ̀ kó wá ní òní parí. Gbogbo ọ̀nà àlùbáríkà t'Ọlọ́run ọba sí fún ẹ níbẹ̀rẹ̀ ayé rẹ tó dùn mánéjì ayé tí yóò fi lọ bọ́ l'Ọlọ́run ọba, gbogbo ẹ̀ ló ti fi àìmọ̀kan ló ti fi tilẹ̀kùn ẹ mọ́rẹ́. Ó ti dínà mọ́rẹ́. Ọ̀nà kan ṣoṣo tó wá kù náà ni kó bọ́ sórí afẹ́fẹ́ kó bọ́ aṣọ aláṣọṣo. A ní o má yà àyàn lásọ mọ́. Kí là ń treat nísìn? Kí là ń wí kí ló ń wí? Ní ọdún 90 kìíní kan òun ló wá gbé kìíní kan wá, kò sẹ́rí kò sọ́rọ̀, ẹ wo fídíò rẹ̀. Alópùrọ́ ni ẹ nínú tó fi jópùrọ́ ní ìsìn ni pé o tó ń sọ pé ò dárúkọ mi. Àfi tẹ́ bá delete fídíò yẹn, mi ò dẹ̀ ready kí n ṣe máa wo fídíò kan kí máa fi hàn. I'm not ready for that.
ó tún sọ pé ò dárúkọ mi táwa ní jẹ́ Zaki Alifulani gbowó Zaki gbowó sórí ẹ Arákangudu so gbádùn ni sódò òótọ́ ló mú yẹn wèrè ni. àwa ń fura pẹ̀lú ìwà rẹ̀ pé ó dàbí pé ó mú yẹn wèrè pẹ̀lú ìwà tó ń wù yìí ó sì títún ṣàfihàn rẹ̀ so wá ń sáná ni ló fi mọ̀ pé ó dákọ̀ mi. so mọ́ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé o fẹ́ ká ṣàǹfààní nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ sórí afẹ́fẹ́ wọ́n á fún ẹ ní topic. Arákangudu topic ogun wà nílẹ̀ fún ọ wàá máa treat ẹ lẹ́yọ kọ̀ọ̀kan tó bá ti ṣe báwọn á gbọ́rọ̀ rẹ̀ yé yóò sì nítumọ̀ létí wa. topic àkọ́kọ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nù o any fídíò tí ó bá tó tẹ̀lé ọ̀rọ̀ tí mo sọ yìí make sure pé topic yẹn ló treat. ọ̀rọ̀ 100 million tó ní kí bàbá Ọ̀fà bàbá tó ń pè ní bàbá olówó tó ń pè ní olówó ogbó tó ń ṣépè fáwọn ọmọ rẹ̀ tó jẹ́ pé gbogbo tó wí fún Ọlọ́run ò ní jó ṣẹlẹ̀ lórí ó ṣẹ̀ láṣẹ lẹ́nu tó fi ṣépè fún yàn ọ̀tá Ọlọ́run ní ẹ́. bàbá tó bíìlì ní 100 million naira yẹn kí ló fà á tó fi ló fẹ́ 100 million lọ́wọ́ ẹ̀ kí ló tà fún kí ló ṣèrà lọ́wọ́ ẹ̀ tó fi ní kó 100 million naira wá. a fẹ́ gbọ́ ìtàn tó bí 100 million naira yẹn. so mo wá ń pàṣẹ mẹ́sẹ̀jì yìí sọ́dọ̀ àwọn ẹgbẹ́ Arágbérí of Ìlọrin káwọn náà ó sọ̀rọ̀ nípa Mẹ́kà méjì tí ààrẹ Arágbérí of Ìlọrin àti PR wọn lọ gbà lọ́wọ́ bàbá yìí tó jẹ́ Mẹ́kà 2025 kí ló fà á kí ló bí Mẹ́kà wọ́n sì tó gba owó. káwọn ẹgbẹ́ Arágbérí ó tírìtì ọ̀rọ̀ Mẹ́kà àti tó fà kán fi ọ̀rọ̀ wọn gbowó lọ́wọ́ Saheed Shittu wọn gba mọ́tò ìkáfẹ́ yẹn lẹ́yìn ti pẹ́ èyí tó wà on ground owó kí ni wọ́n gbà lọ́wọ́ bàbá tí ẹ fẹ́ máa yẹpẹrẹ rẹ̀ yìí. then Mẹ́kà kí ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ọjà kí ni wọ́n tà fún ọjà kí ni wọ́n sì rà lọ́wọ́ ẹ̀ tí wọ́n ìgbà Mẹ́kà tòró ń lọ́ta ẹni tí bá ti ń bá bàbá wa àgbà lẹ́kọ̀ọ́ sọ̀tá ìní bàbá yìí ṣe dáadáa fún. tó ìwọ náà wá bílẹ̀ 100 million owó kíni. first topic à ń retí response ọ̀rọ̀ 100 million gbogbo fídíò tó bá ṣe jáde ní ìsìn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wo fídíò yẹn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Ọlọ́run ọba tẹ́ ẹ dẹ̀ jẹ́ olólùfẹ́ òdodo tẹ́ ẹ fẹ́ kí àlàáfíà ó jọba ẹ máa kọ sábẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ pé 100 million kí ló bí kí ló tà fún bàbá aláàsìkí bàbá olówó tó ń wí kí ló tà fún kí ló ṣèrà lọ́wọ́ ẹ̀ tó fi ní kó 100 million naira wá ìyẹn la fẹ́ gbọ́ báyìí. tó bá ti wá treat yẹn tán another topic yóò tẹ̀lé tó bá wá rí yẹn treat á fún topic mi. Assalamu alaikum warahmatullah.